Aláròyé máa wí o. Kò pẹ́ tí Babátúndé tẹ̀wọ̀n dé ló tún lọ jalè l'Ákúrẹ́, adájọ́ ti ní kó máa padà lọ. Ilé-ẹjọ́ májísírèètì tó wà lágbègbè Òkè Ẹ̀dà nílùú Àkúrẹ́ ti ní kí ọmọkùnrin ẹni 20 ọdún kan Joseph Babátúndé lọ́ọ́ faṣọ péńpé roko ọba fún odidi ọdún 14 gbáko lẹ́yìn tó ti fẹnu ara ẹ̀ jẹ́wọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n torí ẹ̀ gbé wá sí kóòtù ọ̀hún. Aláròyé fìdí ẹ̀ múlẹ̀ nínú àlàyé tí agbèfọ́ba Jẹ́jẹ́nìwá ṣe nílé ẹjọ́ pé lóòótọ́ ni Babátúndé ń ṣiṣẹ́ báábà, ṣùgbọ́n ṣe ló kàn ń fi iṣẹ́ náà bójú lásán. Ògbólógbò adigunjalè ni, èyí sì ni ojúlówó iṣẹ́ tó yàn láàyò. Iṣẹ́ ìdigunjalè ọ̀hún ti fìgbà kan gbé e dé ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n tí kò torí ẹ̀ jáwọ́. Bó ṣe jáde tán ni ọmọ iléepo rẹ̀ bá tún ìgò rẹ̀ fọ̀. Ó tún bẹ̀rẹ̀ sí í digunjalè ní pẹrẹwu láì kọ ohunkóhun tó lè ti ìdí ẹ̀ yọ fún un. Nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2024 yìí ni wọ́n lóun àtàwọn ikọ̀ rẹ̀ kan gbé ìjà lọ ká mẹ́káníìkì kan mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ tó wà ládùúgbò Àyọ̀ní nílùú Àkúrẹ́. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti kí odidi ẹ́ńjìnì ọkọ̀ Toyota Hilux kan tí owó rẹ̀ tó bíi mílíọ̀nù kan náírà mọ́lẹ̀ ni wọ́n bá jí gbé sá lọ. Bó tún ṣe di ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2024 yìí kan náà, àdúgbò kan tí wọ́n ń pè ní Arárọ̀mí lágbègbè Ìjọ̀ká nílùú Àkúrẹ́ ni wọ́n balẹ̀ sí ní nǹkan bíi aago 2 òru. Ilé ìtajà ńlá kan ni wọ́n fọ́ níbẹ̀ tí wọ́n sì jí àwọn àga ìjókòó oníke tó rẹ̀ tó bíi ẹgbẹ̀rún 97 náírà 87,000 naira kó lọ. Babátúndé nìkan lọ́wọ́ tẹ̀ nínú gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ ń pa àwọn èèyàn lẹ́kún kiri yìí lọ́jọ́ ọ̀hún. Bọ́wọ́ sì ṣe tẹ̀ ẹ́ ni wọ́n ti ṣètò àti fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kà sí lẹ́sẹ̀. Àwọn ẹ̀sùn ọ̀hún ni Jẹ́jẹ́nìwá tó jẹ́ agbèfọ́ba ní ó tako abala 516 516 àti 410 390 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo tọdún 2006. Nígbà tí wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ pé bóyá ó jẹ̀bi àwọn ẹ̀sùn ọ̀hún tàbí kò jẹ̀bi, kò fàkókò ṣòfò rárá tó fi ní òun jẹ̀bi. Èyí náà ló sì ṣokùnfà bí adájọ́ kóòtù ọ̀hún onídàájọ́ CM Ọmọlé kò ṣe ṣẹ̀ṣẹ̀ tún máa sún ìgbẹ́jọ́ síwájú mọ́. Abilékọ Ọmọlé ní kí Babátúndé lọ fẹ̀wọ̀n ọdún 4 jura lórí ẹ̀sùn kínní, ìkejì àti ìkẹta. Ó ní ẹ̀wọ̀n ọdún 2 ni yóò fi jura lórí ẹ̀sùn kẹrin tàbí kó san ẹgbẹ̀rún lọ́nà 100 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn lórí ẹ̀sùn kẹrin náà. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.